ìtàn ìgbésí ayé adégòkè adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì orí kọkàndínlọ́gbọ̀n. lọ́jọ́ tí adélábù pẹ̀lú awólọ́wọ̀ gbé ìjà wọn dé àárín àwọn òyìnbó gọ́ngọ́sọ nílùú London. lóòótọ́ ni adégòkè adélábù lọ sí London, ṣùgbọ́n kì í ṣe òun nìkan ló lọ. òun nìkan kọ́ o, nítorí ohun tí wọ́n ń lọ sọ ní London ní ọ̀rọ̀ lórí òfin tuntun tí wọn yóò máa lò. wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òmìnira kí wọ́n sì fẹnu ọ̀rọ̀ náà jóná lórí ọjọ́ tí Nàìjíríà yóò gba òmìnira gan-an. wọ́n tún fẹ́ sọ̀rọ̀ lórí àwọn ìpínlẹ̀ kan. wọ́n fẹ́ sọ bóyá kí wọ́n pín ilẹ̀ Yorùbá sí méjì àbí mẹ́ta. wọ́n fẹ́ sọ bóyá kí wọ́n pín ilẹ̀ Ìgbò sí méjì. wọ́n sì fẹ́ wò ó bóyá kí wọ́n gba àwọn ará Benue àti Plateau láàyè kí wọ́n máa ṣe tiwọn lọ́tọ̀, kí àwọn Haúsá Fúlàní tí wọ́n sì ń ṣe olórí wọn lábẹ́ Sàdáúnà Sókótó náà máa ṣe tiwọn. ṣùgbọ́n ohun tó ń ṣe Lẹ́ńbàjẹ́ kò ṣe ọmọ ẹ̀ o. Lẹ́ńbàjẹ́ ń wá owó, ọmọ ẹ̀ ń wá ọkọ. ìrònú àwọn méjèèjì sì yàtọ̀ síra wọn gédégbé. lóòótọ́ ló jẹ́ àwọn ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti olórí olóṣèlú Nàìjíríà ń bá lọ sí ọ̀dọ̀ àwọn òyìnbó nílùú London nígbà náà nìyẹn. síbẹ̀ ohun tó wà lọ́kàn Adégòkè Adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì ọ̀tọ̀ ni o. òun ń fẹ́ kí òun ríbi gbé ọ̀rọ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kalẹ̀ ni, kí wọ́n sì bá òun yọ ọ́ nípò premier tó wà, kí òun sì fi àbùkù kan òyìnbó tí wọ́n ń pè ní John Rankin tí í ṣe gómìnà Western Region nígbà náà. ẹni tí Adélábù sọ pé nítorí pé ó ń mutí, ó ń mu jíìnì oríṣiríṣi nílé Awólọ́wọ̀ ní Ìkẹ́nnẹ́ ni kò ṣe jẹ́ kó mọ ohun tó lè ṣe àti ìwà tó lè hù gan-an. Adélábù fẹ́ káwọn òyìnbó London bá òun yan Awólọ́wọ̀ àti àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pàá ẹ̀ kúrò nílé ìjọba, kí wọ́n sì gbéjọba fún òun àti ẹgbẹ́ alákùkọ. bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe òun nìkan ló lọ sí ìrìn àjò náà. Adélábù ti sọ fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ kó tó kúrò nílé pé tí akẹ́ṣẹ́ ní í ṣe láwùjọ òwú, ọ̀rọ̀ tí èkó ló bá bá ilẹ̀ sọ ni ilẹ̀ yóò gbọ́. ohun tí òun pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì bá sọ nílùú òyìnbó náà ni yóò di àṣẹ. ṣé Adélábù fúnra ẹ̀ ti mọ̀ pé bó bá di ká pariwo ká sì fẹjú mọ́ àwọn alátakò ẹni bí a bá ń sọ̀rọ̀, kò sẹ́nìkan nínú gbogbo àwọn tó ń lọ yìí tí yóò dàbí òun. èrò pọ̀ jàre tí wọ́n lọ sílùú òyìnbó yìí. Nnamdi Azikiwe wà níbẹ̀, òun ló ṣáájú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ alákùkọ NCNC. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wà níbẹ̀, òun ló ṣáájú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ Action Group. bẹ́ẹ̀ náà ni Sàdáúnà ilẹ̀ Sókótó Ahmadu Bello àti Tafawa Balewa tí í ṣe igbákejì ẹ̀. àwọn ni wọ́n sì ṣáájú àwọn ọmọ ẹgbẹ́ NPC láti òkè ọya. àwọn tó tún wà nínú àwọn aṣojú tó lọ sílùú òyìnbó náà ni Muhammadu Ribadu, Raymond Njoku, Ládòkè Akíntọ́lá, Rotimi Williams, K.O. Mbadiwe, Aminu Kano, Chike Obi, Dennis Osadebe, T.O.S. Benson, Kọ́lá Balógun, Dáúdà Adégbénró pẹ̀lú àwọn míì bẹ́ẹ̀. níbí yìí gan ni Adélábù ti lérò láti yanjú ìjà tó wà láàrin òun pẹ̀lú Awólọ́wọ̀. ṣùgbọ́n bí iná bá jóni tó bá ju ọmọ ẹni, tara ẹni là á kọ́kọ́ gbọ̀nù. tàbí ká kúkú sọ pé Adélábù gbọ́n ó sì múra láti fi òkú kan pa ẹyẹ méjì ni. ìdí ni pé bó ṣe dé ìlú òyìnbó ní ọjọ́ 9 oṣù karùn-ún yìí, tí ìpàdé sì kù ọ̀sẹ̀ méjì, iṣẹ́ tí Adélábù kọ́kọ́ mójútó ni bí òun náà yóò ṣe lo àǹfààní ìlú òyìnbó tí òun wá yìí láti fi ní àjọṣepọ̀ iṣẹ́ okòwò ńlá láàrin òun àti àwọn òyìnbó aláwọ̀ funfun. nínú yàrá ẹ̀ nínú òtẹ́ẹ̀lì ẹ̀ tó dé sí, ìyẹn Washington Hotel nítòsí Mayfair Hotel, níbẹ̀ ló ti kọ̀wé sí iléeṣẹ́ olókoòwò àwọn òyìnbó àti ẹ́mbásì Nàìjíríà níbẹ̀ tó ní kí wọ́n fún òun ní àkọsílẹ̀ irú ọjà àti àwọn èèlò tí ó ṣe é tà ní Nàìjíríà, nítorí iléeṣẹ́ òun fẹ́ máa ṣe kátàkárà láàrin London àti Nàìjíríà. Adélábù ò dúró síbẹ̀ o, ó pe ọmọ ẹ̀gbọ́n ẹ̀ kan, ìyẹn Túndé Alákàá tó ń kàwé òfin níbẹ̀ pé kó wá mú òun lọ sí ọ̀dọ̀ ọ̀gá iléeṣẹ́ kan tí wọn kò níṣẹ́ méjì tí wọ́n ń ṣe ju títa máṣíìnì tí wọ́n fi ń la pákó lọ. ó sọ fún àbúrò ẹ̀ náà pé òun ní lọ́kàn láti wá bẹ̀rẹ̀ iṣẹ́ gẹdú àti pákó lílà bí òun bá dé sí Nàìjíríà padà. ṣùgbọ́n ó tún bá ọkùnrin onítakisí kan sọ̀rọ̀ lọ́hùn-ún o. ọkùnrin náà ń wa takisí ní London ni. Adélábù sì wò ó pé ó ṣeé ṣe kí òun ra ọ̀pọ̀lọpọ̀ takisí sí ìlú náà
kí ọkùnrin náà sì máa bá òun mójútó wọn. Kò sí ohun tó fa gbogbo èyí tí ọkùnrin náà ń ṣe ju pé bùkátà ẹ̀ ti fẹ̀jú lọ. Òun náà sì ń wá ọ̀nà tí owó yóò fi máa wọlé fóun yàtọ̀ sí láti ilé ìgbìmọ̀ aṣòfin nìkan. Ṣé kò sí ọ̀nà míì tí owó ń bá wọlé fún un nídìí òṣèlú mọ́, nítorí kò ní ipò kankan ju ipò olórí alátakò nílé ìgbìmọ̀ aṣòfin Western Region lọ. Owó eléyìí kò sì tó nǹkan kan. Èèyàn ò lè fi owó tó ń gbà nígbà náà wé èyí tó ń gbà nígbà tó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tó tún jẹ́ mínísítà tó sì tún ṣe alága ìjọba ìbílẹ̀ Ìbàdàn. Ọ̀nà mẹ́ta ni owó ń bá wọlé fún un nígbà náà. Ṣùgbọ́n nígbà tí wàhálà dé bá a lọ́tún lósì tí wọ́n gba ipò gbogbo kúrò lọ́wọ́ ẹ̀ bí ìgbà tí wọ́n tilẹ̀kùn owó mọ́ ni. Nítorí èyí ni Adélabú kò ṣe dákẹ́ lásán nígbà tó dé London. Ó fẹ́ wá ọ̀nà ajé míì kún àwọn ohun tó ń ṣe nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Lẹ́yìn tó ti kọ lẹ́tà oríṣiríṣi bẹ́ẹ̀ sí àwọn tó rò pé àwọn lè jọ ṣòwò, ó bẹ̀rẹ̀ sí ṣe fàájì kiri London. Ó sì mọ àwọn àdúgbò káàkiri. Òun pẹ̀lú KS Ààrẹ, ọ̀kan nínú àwọn tí wọ́n jọ lọ sípàdé náà, bẹ̀rẹ̀ sí ṣeré. Wọ́n sì ṣeré lọ sí àdúgbò àwọn ẹlẹ́yẹ ní London. Ohun tí wọ́n ṣe ń pe àdúgbò yìí bẹ́ẹ̀ ni pé kìdá àwọn ẹyẹ ni wọ́n kó kún bẹ́ẹ̀ tí àwọn ẹyẹ náà sì ń fò kiri. Wọ́n wà níbẹ̀ títí dòní. Trafalgar Square ni wọ́n ń pe ibẹ̀. Adélabú pẹ̀lú Ààrẹ débẹ̀ ṣeré. Àwọn obìnrin méjì kan báyìí ni wọ́n sì ń mú wọn káàkiri. Ṣùgbọ́n gbogbo ìyẹn dópin ní ọjọ́ 21 oṣù karùn-ún yìí kan náà, nígbà tí àwọn aṣojú ẹgbẹ́ alákùkọ tó jẹ́ ọkọ̀ ojú omi làwọn wọ̀ dé sí ìlú London. Lọ́jọ́ náà ni ètò òṣèlú tún bẹ̀rẹ̀ tí àwọn èèyàn náà sì ń ronú lórí ohun tí wọn yóò sọ níbi ìpàdé tí ó bẹ̀rẹ̀ ọ̀hún. Kó tó di pé wọ́n lọ sí ìpàdé yìí ní Sànyà Ọ̀nàbámiró ti ṣàlàyé fún àwọn èèyàn náà pé òun mọ àwọn òyìnbó dáadáa o. Òun sì mọ ohun tí wọ́n lè ṣe kí wọ́n ṣọ́ra bí àwọn òyìnbó bá fẹ́ máa bá wọn ṣọ̀rẹ́ níbi ìpàdé náà, kí wọ́n sì mọ ohun tí wọn yóò sọ lẹ́nu pẹ̀lú wọn tí wọ́n bá ń pe ara wọn ní ọ̀rẹ́ wọn. Ṣùgbọ́n Ọ̀nàbámiró sọ pé ẹni tí kí wọ́n bẹ̀rù jùlọ níbi ìpàdé náà ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀ o, nítorí òun ló burú jù láàrin gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Action Group. Ó ní gbogbo ohun tí àwọn fẹ́ sọ níbẹ̀ àti èyí tí àwọn kò tilẹ̀ tí ìrònú ẹ̀ ni Awólọ́wọ̀ yóò ti mọ̀, tí yóò sì kọ síwèé. Bí ọ̀rọ̀ bá sì bẹ̀rẹ̀ níṣẹ́ ni yóò máa yọ lẹ́sẹẹsẹ. Ṣùgbọ́n nígbà tí ẹnìkan tún dárúkọ Ládòkè Akíntọ́lá náà pé òun ló máa ń pariwo jùlọ, Adélabú fèsì. Ó ní kí wọ́n fi Akíntọ́lá sílẹ̀ o, èèyàn dáadáa ni, ọ̀rẹ́ òun sì ní pẹ̀lú. Ó ní gbogbo ariwo tí wọ́n rò pé Akíntọ́lá ń pa yẹn kì í ṣe ẹjọ́ Akíntọ́lá o. Ohun tí Awólọ́wọ̀ fẹ́ kó sọ, ohun tí Awólọ́wọ̀ kó sí i nínú ní Akíntọ́lá ń sọ jáde. Àwọn ọ̀rọ̀ tí wọ́n ń fà nìyí kó tó di pé ìpàdé náà bẹ̀rẹ̀ lọ́jọ́ 23 oṣù karùn-ún ọdún 1957. Ṣùgbọ́n níbi tí wọ́n fojú sí, àbí ká sọ pé ibi tí Adélabú fojú sí, ọ̀nà ò gbàbẹ̀ lọ o. Ṣé alágbára lóko lè di ọmọ ẹ̀yìn tó bá délé? Àti pé bí àwọn alágbára pàápàá bá wà láàrin ara wọn, kò sí bí alágbára kan yóò ṣe ta àwọn tó kù yọ. Gbogbo ariwo tí Adélabú lè ráàyè pa, kò sí ọ̀nà fún láti pa á, nítorí láàrin àwọn ọlọ́gbọ́n ló wà, láàrin àwọn àgbààgbà, láàrin àwọn olówó, láàrin àwọn tọ́ba ti joyè. Kò sì sí ọ̀nà kan báyìí tó lè fi gbé orúkọ ara ẹ̀ jáde. Nígbà tí ọ̀rọ̀ náà yóò tilẹ̀ kúkú ká Adélabú lọ́wọ́ kò pátá nínú àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé dìde lẹ́yìn àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé, kò sí èyí tí wọ́n fi Adélabú ṣe alága ẹ̀. Nítorí bẹ́ẹ̀ kò lè sọ̀rọ̀ fún ìgbìmọ̀ kankan. Ṣùgbọ́n nígbà tí ìpàdé di ńlá tí wọ́n fẹ́ máa gbọ́rọ̀ lẹ́nu kálukú, Adélabú dìde sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àárín òun àti Awólọ́wọ̀ pẹ̀lú ìjọba rẹ̀. Ó sì ro gbogbo ẹjọ́ tó ti múra ẹ̀ láti lé. Ó wí gbogbo ohun tó wà lọ́kàn ẹ̀ pátá. Ṣùgbọ́n kàkà kí Awólọ́wọ̀ fèsì sí ọ̀rọ̀ Adélabú, ohun tó sọ fún wọn nípàdé ni pé kò dáa rárá kó jẹ́ irú ìpàdé yìí ni àwọn yóò ti máa wá sọ ọ̀rọ̀ ilé àwọn. Bí wàhálà kan bá dé bá àwọn, ìpínlẹ̀ àwọn ló yẹ kí àwọn ti yanjú ẹ̀, kì í ṣe ohun tí àwọn yóò gbé dèlú òyìnbó. Ilé ẹni láti ń jẹ èkúté onídòdó. Ṣé lóòótọ́ kò sí ìpínlẹ̀ mìíràn tó gbé ọ̀rọ̀ wọn dé ìlú òyìnbó. Kò sí ẹnìkan tó wá sọ̀rọ̀ ìpínlẹ̀ níbẹ̀ àfi àwọn tí wọ́n wá láti ilẹ̀ Yorùbá yìí nìkan. Lẹ́yìn tí Adélabú sì ti sọ̀rọ̀ yìí, tí Awólọ́wọ̀ ṣe irú àlàyé tó ṣe náà,
ohun tí òun sọ làwọn òyìnbó faramọ́, òun náà ni gbogbo ìpàdé faramọ́. Wọ́n ní kí wọ́n lọ yanjú ọ̀rọ̀ ara wọn nílé wọn ni, kí wọ́n má gbé ìyẹn débi ìpàdé gbogbogbò. Báyìí ni gbogbo èròǹgbà Adélabú àkọ́kọ́ lórí bí òun yóò ti ọ̀dọ̀ àwọn òyìnbó gba agbára padà, tí òun yóò sì fi irú ìyà tí Awólọ́wọ̀ fi jẹ òun náà jẹ́ padà forí ṣánpọ́n. Kò sí ohun tí ọkùnrin pẹnkẹlẹmẹ́sì náà lè ṣe sí i. Ṣùgbọ́n ìkan ti lọ, ó tún kù èkejì. Bí Adélabú kò bá lè lo àwọn òyìnbó wọ̀nyí láti gbàjọba lọ́wọ́ Awólọ́wọ̀ fóun, kí wọ́n kúkú fún àwọn ní ìpínlẹ̀ Yorùbá Central State, kí Awólọ́wọ̀ àti àwọn Ìjẹ̀bú ẹgbẹ́ ẹ̀ pẹ̀lú àwọn Ẹ̀gbá wọ̀nyí máa lọ, kí àwọn Ìbàdàn pẹ̀lú Ọ̀yọ́ àti Ọ̀ṣun sì máa ṣe tiwọn náà lọ. Ìyẹn ni Adélabú tún múra sí. Ṣùgbọ́n kì í ṣe òun nìkan ló wà nídìí èyí. Bí òun ti fẹ́ ìpínlẹ̀ tiwọn nílẹ̀ Yorùbá yìí, bẹ́ẹ̀ làwọn kan ń fẹ́ ìpínlẹ̀ Midwest, bẹ́ẹ̀ làwọn kan ń fẹ́ ìpínlẹ̀ Benue, bẹ́ẹ̀ làwọn kan ń fẹ́ ìpínlẹ̀ Rivers. Oníkálukú ló fẹ́ kúrò lọ́dọ̀ àwọn ìpínlẹ̀ alágbára. Ṣùgbọ́n gbogbo bí wọ́n ṣe ṣe tó, àwọn òyìnbó dá wọn padà sílé náà ni o. Wọ́n ní kí wọ́n kọ́kọ́ lọ fẹsẹ̀ àwọn ìpínlẹ̀ 3 tí wọ́n ní rinlẹ̀ dáadáa. Níbẹ̀ ni ìpàdé London náà sì forí sọlẹ̀ sí. Lẹ́yìn tí ìpàdé ti bẹ̀rẹ̀ sí rí báyìí, Adélabú kò jàǹpátá mọ́ o. Níwọ̀n ìgbà tó sì jẹ́ òun ni olórí alátakò fún Western Region, gbogbo òde àti ṣíṣe tí àwọn òyìnbó bá pè wọ́n sí, òun pẹ̀lú Awólọ́wọ̀ ni wọ́n jọ ń lọ o. Wọ́n jọ ń mutí káàkiri ni, wọ́n sì jọ ń lọ sóde nílùú òyìnbó ni. Gbogbo àwọn fọ́tò òde tí wọ́n lọ yìí ní àwọn ìwé ìròyìn tó kórìíra Adélabú ń lò, tí wọ́n ń ya fọ́tò ibi tó ti ń mu ọtí òyìnbó, tàbí ibi tí òun àti Awólọ́wọ̀ ti jọ ń rẹ́rìn-ín, tàbí tí wọ́n jọ ń jẹun, tàbí tí wọ́n jọ ń rọ́tì mu. Ọ̀rọ̀ náà bà àwọn olólùfẹ́ ẹ̀ nínú jẹ́ nílé, ni wọ́n bá fìbínú kọ̀wé sí Adélabú ní London pé kó jọ̀ọ́ kó jẹ́ kí àwọn ọmọ ohun tó ń lọ gan-an. Nítorí fọ́tò ẹ̀ tí wọ́n fi ránṣẹ́ sílé ń bà àwọn nínú jẹ́ ni o. Nítorí níṣe ni wọ́n ń sọ pé Adélabú ti dọmọ ẹ̀yìn Awólọ́wọ̀, pé wọ́n ní kó ṣàlàyé fáwọn pé ṣé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí gan-an. Kí ni Adélabú wá sọ, àti pé báwo lọ̀rọ̀ náà ṣe tún tẹ̀síwájú? Ẹ pàdé wa láìpẹ́ jọjọ. Yẹmí Ògúnjọbí ló ń tú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàn Adélabú pẹ̀nkẹlẹ́mẹ́sì. Ọláyíwọlá Alága ló ń bá a kà á fún Ibùdó Àgbáyé fún Àṣà àtiṣe Yorùbá, Yorùbá World Center, nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.